Ṣẹ́rí tí ó ń jẹ́ ògóòru tàbí wárápá, wọ́n tún máa ń pè kan ní gbọ̀n yìí náà, wọ́n tún ń pè kan ní wákú. Gbogbo àwọn tí a sọ yẹn level kan náà ni gbogbo ẹ̀ wà. Ẹ ṣe wọlé yẹn bó ṣe fọwọ́ gbárí mọ́ nìyẹn bó ṣe ṣubú lulẹ̀ ni. Ìyẹn ní bí ọdún mélòó sẹ́yìn? Ó ti ń lọ bí bóyá bíi 2 years báyìí. Ok. Ṣé o ti ń yé wa? Ṣá lọ́rọ̀ kan láti bẹ̀ láti gbé lọ sí hospital. Ìgbóná ló máa ń fà. Ìgbóná ní ń fa wárápá. Gbogbo tá a sọ ògbóná ní ló ń fa máa ń fà. wákú. Bẹ́ẹ̀ni, ìgbóná ló ní máa ń ń fa fà. ògún òru. Ìgbóná ló máa ń fà. Oògùn ẹ̀ wà. Ẹ ti ṣe? Yes. Pẹ̀lú ewé àti egbò. Ewé àti egbò ni. Fún wárápá. Oògùn ẹ̀ fún wárápá ni. Fógun òru. Ni àìsàn oògùn ẹ̀ wà. Ògóòru ni pé kéèyàn sùn lóru kó dé wà unconscious kó máa ṣe gì ní lóru. Wárápá ni pé lọ́sàn-án gan anytime kó kàn rí pé ó kàn ṣubú lulẹ̀ kò mọ ohun tó ń ṣe mọ́ ó dẹ̀ ń datọ́ lẹ́nu. Kálábíàmọ́ máa mójútó ọmọ gan-an kó máa mójútó ọmọ gan-an. Idán ògùn wà, ògùn tó bá ń wòyàn sàn wà, then àbámọ́dá wà. Nílẹ̀ dúdú Ọlọ́run fún wa ní agbára adẹ̀ ń lò sí oríṣiríṣi àyè. Yorùbá Gidi TV. Àwọn Yorùbá mọ̀ pé oògùn tí ò jẹ́ ewé ẹ̀ lókù kan ṣé lóòótọ́ ni lọ́dọ̀ àwọn tewétegbò látùn ti gbọ́ ọ̀pọ̀ tó yẹ ká mọ̀ nípa ìlú ewé àti egbò. Ayé ń yí lọ à ń tọ̀ ìdàgbàsókè ń dé lóòótọ́ bá ìlú ewé àti egbò. Ọlákúnlé Fásùgbà ló kọ mi fún ìgbà àkọ́kọ́ ní ọdún 2026 bàbá aládò bá àṣegun olúbàrìbá wọ́n tún ti wà lórí ètò. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun olótù, a kú ọdún tuntun. Ẹ ṣeun. Ẹ̀mí wá ṣe ó pọ̀ ọdún láyé o. Àmín. Àdúrà máa gbà o. Ẹ máa lọ rẹ ẹ máa bọ̀ rẹ o. Ọlọ́run bàbá mi gbé yín ga. Àmín. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé a kú ọdún tuntun pẹ̀lú gbogbo lọ́dọ̀ Ọlọ́run àìsàn tí ò gbóògùn mà ní ṣe wá o. Àmín. Èmi tí ẹ ti mọ̀ tẹ́lẹ̀ náà ni Dr. Sharafadeen Odukoya aládò alága olùdarí iléeṣẹ́ Holy Peace Herbal Research Center. A wálé ní láti kọ́ra alẹ́ ẹ̀kọ́ bá a ṣe máa ń kọ́ra láti ọdún tó kọjá nípa àlàáfíà ara wa. Ó bani lọ́kàn jẹ́ wípé ọ̀kan lára àwọn ìràwọ̀ ògo ìdílé ògo àgbáyé ó ṣe bẹ́ẹ̀ ó fò sánlẹ̀ ó sì kú láìtó ọjọ́ lẹ́nu àìpẹ́ yìí. Destiny Boy kì í ṣèròyìn mọ́. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Àti n tó pa gan pàápàá tàbí ká sọ pé báwo bá tiẹ̀ mọ̀ n tó pa àìsàn kan wà tí ó jáde síta lẹ́yìn ìgbà tó kú wípé òkú òru àbí ògún òru ni wọ́n ń pè é wípé àìsàn yẹn ń bá fínra gan kó tó di pé ó jáde láyé. Ikú rẹ̀ báyàn lọ́kàn jẹ́. Ọ̀pọ̀ èèyàn míì náà ni ó sì nírú ìṣòro yìí lábẹ́lẹ̀ tí wọn ò ní lè sọ síta nítorí pé tí ń tini lójú ni. Torí ẹ̀ la ṣe ní ká gbé wá síwájú ẹ̀yin tẹ́ jẹ́ onímọ̀ nípa ìlò ewé àtegbò. Ṣó ní ọgbọ́n tí wọ́n ta á sí láti fi yanjú irú ìṣòro bẹ́ẹ̀ àti pé gan kí ni ń farú àìsàn burúkú? Ẹ ṣé olótù, àìsàn tí ò gbóògùn ní bá wa jà. Àmín. Ṣẹ́rí tí ó ń jẹ́ ògóòru tàbí wárápá wọ́n tún máa ń pè kan ní gbọ̀n yìí náà, wọ́n tún ń pè kan ní wákú. Gbogbo àwọn tí a sọ yẹn level kan náà ni gbogbo ẹ̀ wà. Ọmọ ìyá kan náà ni. Ọmọ ìyá kan náà ni. Inú kíláàsì kan náà wà. Bẹ́ẹ̀ náà ni èyí tó máa ń ṣe gìrì wọ́n á ní gìrì máa ń ṣe ọmọ yẹn ní gbogbo ìgbà ṣé gbogbo àwọn set kan náà ló wà brain ló ń bá ṣiṣẹ́. Ok. Ohun tó bó ti máa ń bẹ̀rẹ̀ rèé tí ẹ má ti lè bí ọmọ ọlọ́mọ kékeré tó bá rí pé ọmọ yẹn ń gbóná jù kó tètè máa gbìyànjú tó máa lò fún tí òfin ní ìgbóná yẹn. Ìgbóná ló máa ń fà. Ìgbóná ní ń fa wárápá. Gbogbo tá a sọ ìgbóná ló máa ń fà. Ní ń fa wákú. Bẹ́ẹ̀ni, ìgbóná ló máa ń fà. Ní ń fa ògún òru. Ìgbóná ló máa ń fà. Ìgbóná ẹ rí pé tí wọ́n bá ní ìgbóná tí ara rẹ̀ bá gbóná jù brain ẹ̀ máa ṣiṣẹ́ ṣe. Tó bá ti ṣiṣẹ́ ṣe ó lè paralyze. Ó lè ní convulsion. Ó lè wọ́n ló dákú ṣàmì tí yẹn sìn tó máa gbóná jù ni. Gbígbóná yẹn ó ti affect temperature ẹ̀ ó ti lọ sí brain ẹ̀ so ara ẹ̀ ó máa ní problem. So tó bá ní convulsion yẹn ẹlòmíì ní kékeré bẹ́ẹ̀ yẹn convulsion tó ní yẹn ó lè jẹ́ pé ọmọ yẹn kó má lè rìn dáadáa mọ́. Ó lè fà kó ọmọ yẹn má lè sọ̀rọ̀ dáadáa mọ́. Ó lè fà kó jẹ́ pé ọmọ yẹn ọ̀rọ̀ ẹnu ẹ̀ àbí làákàyè ẹ̀ kò ní pé mọ́. But àwọn míì wá tó pé tó bá ṣe bẹ́ẹ̀ tó máa padà tọ́jú ẹ̀ bóyá tọ́jú ẹ̀ yẹn ó ti affect ibìkan nínú brain ẹ̀. So ibi tó affect nínú brain ẹ̀ yẹn tó bá padà wá dàgbà á béèrè wò. Tó bá dàgbà á wá béèrè wò. Ẹ̀rọ mọ̀ mí kò ní wárápá láti kéré. Ìgbà tó láti kọ́kọ́ ní ìgbóná yẹn tó bí ó faint bóyá ó ní àwọn ẹnìtì tó ṣe
tó wá padà jí padà wọ́n kàn dé ìgbà tó wá tó bí ọdún 5-6 wọ́n kàn ní pé ìjọ kan ó kàn ń gbọ̀n ni kí ló fà á ni pé brain yẹn ó ti ní problem. ṣé rí ọpọlọ wa yìí ó ní nǹkan tó máa ń jẹ́ ká lè stable iṣẹ́ tó ń ṣe pọ̀ ní gbogbo ara wa kí wọ́n kọ́ jókòó báyẹn sìn kó dẹ̀ dẹ̀gẹ̀ báyìí kó ṣubú ṣẹ̀wọ̀n ẹ̀rí ni pé ó lè padà tó jí padà o but brain tó pé ó ń control stability yẹn òun ló dà láàmú òun ló ṣiṣẹ́ ṣe àkú ọ̀nà kan tí wárápá àbí ògóòrò máa ń padà ṣe múyàn nìyẹn but àwọn onímọ̀ tó sọ pé nínú ìdílé ó wà nínú ìdílé mi wà hereditary ẹ̀rẹ́ lómi tó yẹ pé wọ́n hàn wò pé èdè ó ní wárápá kí ló ṣe ṣó wà nínú ìdílé wọn ṣe ti yé sìn nítorí wà nídìílé wọn yẹn ó lè padà ṣe ẹlòmíì but púpọ̀ ẹni tó wà nídìílé wọn tó ṣe àti tó ṣe tó fi kàn òun náà kó tó máa ń fa ni pé àrùn brain ni àrùn ọpọlọ ni ẹ rí i pé mo sọ nípa pé tí ọmọ bá ní ìgbóná tó náà máa sọ wọn alábìámọ kí wọ́n máa ṣọ́ra kó máa ṣàkíyèsí ọmọ dáadáa tó wá bẹ̀rẹ̀ sí ní ibà àbí àsìkò tá a bá rí bíi measles àsìkò tí chicken pox bá ń jà kíyàn káramọ́ dáadáa ní tí ẹ máa káramọ́ jù òní kọ́mọ yẹn má gbóná jù tó bá ti lè sí gbóná jù tó bá ti lè affect brain yẹn kò sí bó ṣe lè jẹ́ á affect ẹ̀ bó bá ṣe affect ẹ̀ tó ló máa fi dé level tó máa dé tó bóyá ó máa dé wákú ni o bóyá ó máa dé ògóòrò ni o bóyá ó máa dé wárápá ni bóyá ó kàn máa jẹ́ pé á kàn jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ kò ní í ṣe dáadáa mọ́ àbí brain ẹ̀ kò ní í ṣe dáadáa mọ́ ẹ̀rọ mọ́ mi wọ́n lè ní pé kó sọ̀rọ̀ bí ọ̀wọ́n tó wà autistic yẹn ṣẹ́rẹ́ àwọn tó wà autistic yẹn náà ara àwọn yẹn mo ti sọ àti sọ nígbà kan rí pé kí ló máa ń fa ìyẹn autism nígbà tá a ṣe research kan lórí ẹ̀ a ṣe research débi wípé àwọn tó bá ti darúgbó tó ti wọ bíi 80 years tó bá wá fún obìnrin lóyún ọmọ tó bá bí ó máa ń sábà ní àwọn àìsàn tó máa ń jẹ mọ́ brain problem ẹ máa rí àwọn tó pé àwọn tó bí imbecile àwọn tó bí àwọn tó ní Down syndrome àwọn tó bí àwọn tó wà autistic tá à ń sọ yìí náà wọ́n bí wọn pẹ̀lú sperm tó ti weak ni ṣàbìtẹ́sìn so àtọ̀gbó so according to research ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn kan tó wà tó máa bí tó máa ń ní ọpọlọ gan tó máa fi àtọ̀gbó náà tún bí wọ́n máa lọ́pọ̀ ẹgbẹ́ arúgbó ló bí gbogbo tó wá ń ṣe àmàṣe bí àgbàlagbà ni so gbogbo bí nǹkan yẹn ṣe lọ Ọlọ́run ló bó ṣe ń tò ṣùgbọ́n àwa tájú kò ti science àbí oògùn ìbílẹ̀ a kò lè sọ fún ẹni pé nígbà tí nǹkan báyìí tó bá pọ̀ ju o àwọn tó pọ̀ nǹkan báyìí ló fà tiwọn àwọn tó kéré nǹkan báyìí ló fà tiwọn àwọn mi tó wá wà ọmọ mi wà tó pé l'accident nígbà tí wọ́n pọ̀n bóyá ó forí gbálẹ̀ mọ́tò lẹ́yìn ìyá ẹ̀ mọ́tò kọlù ó forí gbá nǹkan ṣe ti yẹn sè ẹlòmíràn tí kò ní epilepsy yẹn rí but accident ló ní pé ní accident ìgbà ó rẹ̀ ṣe ṣe àwọn sign yẹn. ara ilé kọ̀ọ̀kan yá gan-an. ayọ̀ ní mọ̀ àwọn kọ́ mi wọ́n ní tẹ̀sẹ̀ débi kókò pé ṣé kò affect brain ẹ o ṣé kò ní ẹ̀jẹ̀ tó burst nínú ọ ṣé pipe kọ́kọ́ ò já ọ̀ níwò débẹ̀ ọkọ̀ náà ó ti gbádùn òun náà ló ti gbádùn. pé ohun ògè lọ́wọ́ ohun ògè lẹ́sẹ̀ ẹsẹ̀ ohun òkan. nígbà tó bá yá á kàn rí i pé òun bẹ̀rẹ̀ sí ní rí àwọn changes kan lára wọn ni. ṣé ti yé sìn ẹlòmíì ó lè bẹ̀rẹ̀ pé láti òru á kàn sùn lóru ògóòrò ni pé kéèyàn sùn lóru kó dé wà unconscious kó máa ṣe gì ní lóru wárápá ni pé lọ́sàn-án gan anytime kó kàn rí i pé ó kàn ṣubú lulẹ̀ kò mọ ohun tó ń ṣe mọ́ ó dẹ̀ ń datọ́ lẹ́nu ó lè ṣe fún ìṣẹ́jú 3 ìṣẹ́jú 4 ìṣẹ́jú 5 tó bá á tún dìde bọ́tẹ́ ẹlòmíì tiẹ̀ nígbà tó wá forí gbálẹ̀ gbà báyìí tó wá forí gbà nǹkan ibẹ̀ ló máa gbà lọ ìbí ìgbà tó pé ó ń ṣe ẹlòmíì títì tó yẹ ẹlòmíì ń ṣe ẹlòmíì lórí ọ̀kadà títí ń sìn tó pé á kọlù so àìsàn tó lágbára ni ó ní àwọn ètò tá a fi ń tọ́jú ẹ̀. wọ́n tiẹ̀ sọ pé oru wárápá pé tó máa ti tọ́jú ẹ̀ báyìí pé ẹni yóò wá kó aláǹgbá lẹ́nu. oh no àwọn ìyẹn àwọn tó ń ṣe ìyẹn ìdán lásán ni ẹgbẹ́ tá a bẹ̀rẹ̀ program sọ nípa pé oògùn tá à ń ṣe yìí ìdán oògùn wà oògùn tó máa ń wòyàn sàn wà then àbámọ́dá wà fún àwọn tó bí àwa pọ̀ ẹ̀kọ́ wa nìyẹn then nínú ẹ̀kọ́ ìwé náà pé eré nìyẹn ìdán wà nígbà àwọn olóyìnbó náà ṣe oògùn wọ́n ṣe placebo wọ́n dẹ̀ ṣe magic ṣàǹtẹ̀sẹ̀ so bí oògùn ṣe rí nìyẹn bọ̀tọ̀ wọn ìdán ẹnìkan ò lè pọ̀ nǹkan kan nítorí pé àìsàn ọpọlọ ni ọpọlọ yẹn ló ń ṣiṣẹ́ ṣe lásìkò yẹn nígbà bí ẹrí mọ́tò míì àbí jẹnẹrétọ̀ tó à ń fà yẹn wọ́n ní nípa àjọ ìrìn iṣẹ́ wọn ni ó ń ṣe overfloat ni ọpọlọ ó ń ru ni so bẹ́ẹ̀ náà ni àwọn àìsàn èèyàn ṣe rí gbogbo ara wa àwọn tó ṣe mọ́tò òun náà wò tó fi ṣe gbogbo system yẹn so tí ẹ bá fẹ́ ṣọ́ra fún àwọn alábíamọ àwa ní ká ṣọ́ra kálábíamọ máa mójútó ọmọ gan-an kọ́ máa mójútó ọmọ gan-an
ẹ rí ọmọ mi nígbà tó fẹ́ bí níbí bí wọn tí bí jáde wọ́n fẹ́ bí àwọn mistake wà níbẹ̀ táwọn tó ń ṣètò ọmọ máa ṣe. Àwọn ọmọ mi wọ́n fẹ́ ṣe ọmọ wọ́n fẹ́ bímọ mi ẹlòmíràn ní pé ọmọ tó ń ṣe tó bímọ yìí lóyún wọn náà máa operate àní kó máa operate wọn ẹlẹgbẹ́ bẹ́ẹ̀ nìkan ó máa bí ni ó máa jẹ́ kí nìkan ni ibi wọ́n ti stress ọmọ yẹn pété bó ṣe wá stress ọmọ ìgbà tó wọn gbà yìí wọ́n kọ́ lè bí ó ti kú wọ́n ṣàmà nà àwa jí ẹni pé kò lè dàbí ọmọ tó yẹ pé wọ́n bí ó kí fúnra rẹ̀ lẹ́ẹ̀kan náà. n tó máa ń fà ní pẹ̀lú mi sọ pé láíláí wọn jẹ́fà bẹ́gbẹ̀ bí òun jẹ́fà bẹ́gbẹ̀ bí ewúrẹ́. Ó ń rí bẹ́ẹ̀ kò dẹ̀ tún rí bẹ́ẹ̀ because ìmọ̀ ti kúrò ní tàtijọ́. àwọn táwọn iṣẹ́ oògùn ìbílẹ̀ ẹ̀ rí i pé à ń kàwé náà ni. òní ní ọdún tó ní December yìí àyígbá PhD nínú natural health consultancy. o ti ẹ̀ ń kí congratulations sir. ẹ ṣeun gan ẹ ṣeun. congratulations sir. ẹ ṣeun Ọlọ́run. lọ́dún tó lọ lọ́nà náà ẹ tún gba masters nìyẹn. ní honorary. tẹ́ lọ gbà ní UI. èdè àṣẹ ní University of Ibadan. so but àti kọ́ ṣe masters pẹ̀lú wọn náà. so ẹ̀kọ́ ò dúró tí a fẹ́ sọ pé òfin máa tọ́jú èèyàn kò ń ṣe ẹ̀kọ́ pé mo ríwèé kan tó ti kọ́ láti ogún ọdún ló wá gbẹ́kẹ̀lé bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ o. so níbi ìtọ́jú ọmọ tóbi bá kọ́ bímọ gbàrà àbó sì wà nínú oyún ó lóyún kan tó yẹ kó máa lò. ṣáàmì tí ẹ sìn ẹ máa wo àwọn ewé bẹ́ẹ̀ àwọn èso kóbìnrin máa jẹ dáadáa ó máa jẹ́ kọ́mọ tó máa bí ajẹ́kọ́pọ̀lọ́ ẹ pé ajẹ́kọ́mọ ẹ ní immune system tó lè fight àwọn àìsàn àwọn dìgbòlùjà tó lè fight àwọn àìsàn ìyẹn jẹ́ bí àkọ́kọ́ nìyẹn tó bá fẹ́ bímọ yẹn náà kó má jẹ́ kí ọmọ yẹn ó ní ìnira débi pé a ti lè ní trauma ní brain yẹn ìyẹn bẹ́ẹ̀ ṣẹ́gun ìsásọ yẹn wọ́n ti wá bí wọn jáde ọmọ wa bẹ̀rẹ̀ sí ní gbóná ọmọ ní ibà ó ń yọ kòkòrò lára lórí kíní kan ara ẹ̀ wá bẹ̀rẹ̀ sí gbóná ó wà lọ mú omi tútù ó wà rọ ilé lórí òun ló wà máa kó bọ́ ọmọ yẹn ni tọ́wọ́n bẹ̀rẹ̀ sí ní gbóná tó ní ìgbóná omi tútù kọ́ o kò ṣe ẹgbẹ́ pé ẹ ṣe wá ice block kó tó máa ṣe ni pé ọmọ yẹn máa ní convulsion títí ẹ sìn because ìtumọ̀ pé tẹ̀wọ̀n máa ń gbóná síta ìtumọ̀ ẹ̀ ní pé inú ẹ̀ pé ó ń gbóná ń ta inú ẹ̀ tutù ló ń sọ yẹn ó ti tutù jù nínú ó tutù nínú ó ń gbóná síta títí ẹ sìn tí èèyàn bá gbóná nínú inú gbóná gan ẹ̀ á tutù ń ta ẹ wo sí kí wọn máa sáàpù ẹ̀ ní pé nínú oòrùn kí wọn ti rìn nínú oòrùn tó bá wọlé tó bá jókòó báyìí tó bá yá akọni pé ara wa tutù gan inú ẹ̀ ń gbóná rẹ̀ kàn tutù gan ni so system ara wa nìyẹn láti lè ṣe kíni láti lè jẹ́ ká lè máa bá environment wa ká lè máa bá wọn ẹni tí ẹ̀ mọ́ wà ní Europe ń sìn òtútù mú wọn bó tún yẹ pé táwọn lánàá ẹ̀kọ́ wà lè rúkú lẹ́nu ẹ̀ ní ẹ bá pa sínú ẹ̀ ń la náà ni inú ẹ̀ ò la náà system ara yẹn fẹ́ máa fight òtútù wa ń ta yẹn ni ó fẹ́ stabilize ẹ̀. exactly so tọ́mọ bá ti wá ń gbóná omi tútù kọ́ la máa ń rọ́ lé lórí kò ń ṣe ice water kó tó máa ṣe ni pé omi tó bá yẹ pé kó lọ́wọ́rọ́ ẹ máa fi bà á lára then èèyàn á lo àwọn oògùn fún níbi ọ̀rọ̀ oògùn tí èèyàn máa lò fún gbọ́n máa ń gbóná ewé bombomu tá a bá ti gbó tá a bá ti squeeze ẹ̀ báyìí omi ẹ̀ ẹ máa fi sọ́mọ ẹ ní kinní níbo ní lẹ́nu a máa mú tó bá ti máa mú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó bá mú dáadáa kò dára láàmú tó bá mú dáadáa ẹ̀ rí pé ní ọ̀gbẹ́ tó bá lọ sí toilet àrẹ máa wálẹ̀ ewé bombomu téèyàn bá gbó fọmọ bẹ́ẹ̀ ni ẹ máa gbó tó bá ti gbó bẹ́ẹ̀ yẹn tó bá ti sún omi ẹ̀ fomi sí o omi ẹ̀ gangan náà ni máa lò a fi sínú síbí agbèmú tó bá ti bẹ́ẹ̀ fún àrẹ máa balẹ̀ ṣé omi ti ṣe àrẹ á balẹ̀ ẹ ní fomi omi tó bá lọ́wọ́ máa fi máa wọ lára ṣé omi ti ń sìn ìdáwọ́ ẹni tó pé àrẹ wá ń gbóná ẹ wá búra fún because ọmọ tó pé àrẹ ń gbóná yẹn á tún máa gbọ̀n eyín àmà papọ̀ kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ṣe pé ó léwu so tí ẹ máa ti wá miss yẹn tó wá ti miss láì ṣe yẹn dáadáa tó wá lọ ní convulsion wa gbàrà báyìí ó ti parí láti bẹ̀rẹ̀ ó lè ní sí autism ó lè ní sí ADHD ó ṣe ń sìn tó yẹ pé ọmọ yẹn wà hyperactive ṣé ti ń sìn kò ní àrẹ̀pọ̀ ọmọ yẹn àrẹ̀ ò balẹ̀ mọ́ ṣé ọmọ ti ń sìn so lẹ́yìn ìgbà yẹn ó lè wá padà pẹ́ tó bá bí ọdún méjì mẹ́ta ó lè wá bọ̀rọ̀ máa ní àìsàn convulsion ilé aléra tó convulsion wà lè ti pọ̀ lé aléra ó ti di ó máa pè ń wárápá ni
ṣe pé convulsion ni pé kọ́mọ ó dákú kọ́ di ẹ mú síbí wá ẹ mú àlùbọ́sà wa ẹ fẹ́ halẹ́ nu ẹ̀bùn akọ́ máa ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti ń di lemọ́lemọ́ á ní eléyìí ti ń di nǹkan wọn bí wọ́n ti ń di lemọ́lemọ́ yẹn á máa ṣe ìtọ́ máa jáde lẹ́nu ẹ̀ so máa di wárápá so wárápá yẹn ń ṣẹlòmíì lọ́sàn-án gan ó ń ṣẹlòmíì ní òru èyí tó bá ṣe ní òru òun ni ògo òru èyí tó bá ṣe ní ọ̀sán òun ni wárápá lẹ́yìn kan tó wá wà tó tó wá tó ń ṣe àwọn èèyàn tó bá ti ṣe ní báyìí ó máa pọ̀ ẹ̀jẹ̀ ni tó bá ti pọ̀ ẹ̀jẹ̀ yẹn báyìí ó máa pọ̀ ẹ̀jẹ̀ sílẹ̀ lẹ́gàn kò tí ń sìn apá pariwo ṣàfihàn sìn another one gbogbo àwọn kinní yẹn wá kú ni o wá gbọ̀n ni o gbogbo ẹ̀ àìsàn ọpọlọ ni kò sí ní tí ẹ̀ máa lò tó wà ní pé kó pọ̀ wọn kọ́ lẹ́nu tó pé kò ń ṣe kùn ló wà so tó bá ti wá ń rí bẹ́ẹ̀ ìtọ́jú wá wà fún. àbí síwín náà ṣe sínú kàtígórì náà lápò wa. yes àbí síwín náà àìsàn ọpọlọ náà ni àwọn tó bá ti bímọ tán báyìí. ó máa sí àìsàn ọpọlọ ni àìsàn ọpọlọ ni ṣe rí ìtọ́jú àbí síwín yẹn àwọn kan rò pé yá pé spiritual something kankan ni ṣùgbọ́n ní àwa náà ti rò bẹ́ẹ̀ rí bọ̀ nígbà tá a ti ń kẹ́kọ̀ọ́ lára padà rí wípé kò ń ṣe àìsàn ọpọlọ. pé kò ń ṣe pé ó lè má jẹ́ spiritual kò ń ṣàfiṣe kò ń ṣàfiṣe wà o àwọn tó lè ṣàṣeyàn wà o tó lè ṣépè fún yàn wà o kì í ṣe ní gbogbo ìgbà kò ń ṣe àbísíwìn yẹn gangan fúnra rẹ̀ ẹni yìí tó bá ti bímọ ó máa ń sinmi tọ́jú mọ́ á sinmi á dẹ̀ wòsàn kò ń ṣe spiritual problem lòun kí ló máa ń fà ní pé ṣẹ́rí pains àwọn kan àtọ́ bá ní ara dídùn tí nǹkan bá dùn wọ́n lára gan-an ara wọn máa absorb ẹ̀ ó lè máa sọ pé yéè ó dẹ̀ kí ló sọ pé yéè fún nǹkan ń dùn yàn sọ pé yéè ṣe pé yéè ò mú nǹkan tó ń ṣe kúrò ó kàn sọ pé yéè lásán ni but yéè yẹn ó fi ń sọ́tù tension yẹn ni ok so òun á sọ pé yéè wọn kàn sọ pé wọn láti sọ pé yéè a kàn dákẹ́ ni brain wọn á kàn ṣiṣẹ́ mi ni wọn kàn máa ṣe wọ́nà ni pèsè ń sìn pains òun ló fà pain yẹn pọ̀ gbàtọ́ wá pọ̀ ó dapọ̀lọ ẹ̀rú ṣe ti ń sìn so òun la fi á rí nísìnyí pé àwọn olóyìnbó tí wọ́n bá fẹ́ tóbi tí wọ́n fẹ́ bímọ wọ́n ti pé ẹni yìí kò lè bímọ fún ara rẹ̀ kó má ní lára wọ́n á ṣe CS fún àbí kí wọ́n wá àwọn ọ̀nà tó pé kò ní jẹ́ tí òfin ní dùn ẹ̀ pé ṣe kàn jáde ṣe pé tóbi tí nira yẹn á fi lọ ní. ó bí wọn rẹ pé kò tiẹ̀ ní gbẹ̀ni rárá kàn bímọ rọrùn ni injection náà ṣe pé máa gun sí egungun ẹ̀yìn wọ́n ti gun sí egungun ẹ̀yìn báyìí tó bá ń bímọ owó tẹ̀ ní mọ̀ akọ̀yà pé nǹkan ẹ̀kọ́ jáde fún ara rẹ̀ ni ò ní mọ̀ òwúdó náà ní side effect tiẹ̀ yóò dùn ó máa dùn tó bá yá wọn àdùn yóò jẹ́ ìrora yẹn lù so òun náà ní tiẹ̀ so àwọn tó bá ti rí pé ara ríro púpọ̀ ó máa ń dà wọ́n lọ́pọlọ rú òun ló máa ń fà ṣé àmì ti ń sìn so ẹni tó bá ti wá study bẹ́ẹ̀ kó tó bá ṣe fún ni pé wọ́n á wọ̀nà tó bá ṣe pé kò ní ní ìrìnà tó bá fẹ́ bímọ ṣùgbọ́n àwọn tó jẹ́ kókó tá à ń sọ nípa pé kéèyàn kàn déédéé jókòó báyìí kó dẹ̀ ṣubú kó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa pọ̀ tẹ́lẹ̀ nu kéèyàn máa wa mọ́tò lọ kó dẹ̀ máa mọ̀ pé mọ́tò ti ṣe kíní kó dẹ̀ ti ní kíní yẹn mọ́tò lọ ní accident yẹ́nì pé irú wọn bẹ́ẹ̀ wọn sábà fún wọn ní driver's license náà ṣá so ṣe ń sìn ẹni bí wàá tó pé ó gun ọ̀kadà ni ó dé ọlọ́kadà báyìí wọ́n kàn gbé ṣubú ni ẹni fún ọmọdé tó gun òun fúnra ló ń ṣe ó dẹ̀ gun machine fúnra rẹ̀ ó dẹ̀ ṣe léṣe so àwọn tó máa ń fà á nìyẹn so ẹni tó bá bímọ tó ń ṣètò ọmọ lọ́wọ́ kí wọ́n máa ṣọ́ ìgbóná lára ọmọ. àwọn àìsàn burúkú ìbáyìí ṣe lóògùn ẹ nílé iṣẹ́ yín. oògùn ẹ wà. ẹ ti ṣe. yes pẹ̀lú ewé àtegbò. ewé àtegbò ni. fún wárápá. oògùn ẹ fún wárápá. fógun òru ni àìsàn oògùn ẹ wà. ṣé ti ń sìn but ìtọ́jú ẹ ò dàbí pé orí ń fọ́ mi kéèyàn lóògùn kó lọ. management ni. ọmọ máa manage ẹ ní. ọmọ máa manage ẹ tí tó máa fi jẹ́ pé kò ní ṣe nìyẹn mọ́. manage tó ń sọ yìí ni pé ó jẹ́ long term treatment ni kí ti ń sìn tó pé bẹ́ẹ̀ ni ẹ ṣe ń lo oògùn yẹn tó ń lo oògùn yẹn tó bá ti ń ṣe ní. ẹ márùn tẹ́lẹ̀. lóṣù áàdì oṣù kan láti bẹ̀rẹ̀ la máa reduce títí a máa reduce then àwọn tó bá ní kó máa tẹ̀lé á lè máa tẹ̀lé even oògùn òyìnbó gan bá ṣe ń tọ́jú ẹ̀ nìyẹn bí ẹ̀ máa jẹ́ ní tí pé ọlọ́mọ ẹ̀ka yí lórí o kó ya wèrè wọn ò lè tọ́jú ẹ̀ pé àti fún lóògùn tí gbọ́dọ̀ máa yí kó wa lọ́lé ẹ̀yin gòdì tẹ́ mú lọ́lé yín bẹ́ẹ̀ni pé ẹ ti mú wá àwọn ya wèrè náà dé wá wọn dé lókun dé wá fún ní oògùn yẹn ẹ máa mú ló ti gbádùn ẹ ní mú lẹ nípa ẹ kó àlọ́dọ̀ yẹn lọ́wọ́ ẹ máa wí bẹ́ẹ̀ ni àwọn ìtọ́jú brain ni ṣẹ́rí brain wa yìí bí ẹ̀kọ́ ló ṣe rí bí ẹ̀kọ́ rírò tọ̀ ẹ̀kọ́ rírò náà yẹn tí wọ́n bá bu ẹ̀kọ́ yẹn ó wà bùkún wá ní ẹ jẹ́ kí n dá padà síbi tí wọ́n bù kò lè dá padà
yóò lójú. So ó nídìí sùúrù la máa fi tó padà síbi tí wọ́n ti gbé bù yẹn bẹ́ẹ̀ ló ṣe rí ní ìtọ́jú pé ẹni tó bá ní wárápá ni ó ní any type of pé epilepsy sọ yẹn ni o arapa ògbó n tí a máa ṣe fún ni pé àkọ́kọ́ ṣe oògùn tó yẹ pé brain máa calm a máa lo oògùn yẹn so a lo brain tó yẹ brain máa calm yẹn hyperactivity tá a tó sára ọkọ yẹn a kọ́ reduce ẹ̀ wá rí nídìí pé kò ní máa ṣe gànàgànà púpọ̀ ààrẹ abalẹ̀ á jẹ́ kí brain yẹn calm so a ṣe máa lo oògùn tí wọ́n máa lò sí tí tó máa fi wà okay so wíwà okay ẹ̀ bí oṣù mẹ́fà ni nítorí a máa study ẹ̀ a máa fún wa ní report pé ó dáa o nígbà báyìí ó ṣe ní ẹ̀mẹ́ta o ìgbà tó dóṣù tó tẹ̀lé o ó ti dẹ̀ kan o ẹ máa lo oògùn yẹn lọ fún so tí tó máa fi wà okay tí ò fi ní ṣe mọ́ tẹ̀yìn bí òfò á ṣe mọ́ yẹn àwọn kan tó wà nínú ẹ̀ tó pé nígbà tó wá gbádùn àtúní kó lo oògùn yẹn fún oṣù mẹ́fà sí ìpè àtọ́wá ní òun ti gbádùn ṣe máa lo oògùn yẹn lọ fi ti ń sìn títí then ó dẹ̀ máa ní àwọn tó máa ṣọ́ra fún ara tí a máa ṣọ́ra fún òun náà nípa ẹni tí nǹkan bá ń ṣe ibi táriwo wá ti gbé pọ̀ tó gbé ń pariwo bí àwọn club gbàgbó kó má dúró síbẹ̀ nítorí pé brain yẹn ò lágbára nǹkan yẹn mọ́ ní tó máa dà láàmú débi pé ó máa ní ìpayà ó máa ní dààmú kó ṣọ́ra fún brain yẹn ò dàbí ti ẹlòmíì mọ́ àwa lọ ń ja bíi gídígbò à ń jẹ̀ṣẹ̀ wọ́n gbé wọn lárí ẹ̀ mọ́lẹ̀ kò sí ní sàáwò yẹn mọ́ so gbogbo àwọn ọ̀nà tó lè ṣọ́ra fún yẹn nǹkan jíjẹ àwọn bí nǹkan tó máa ń fà tó máa ń jẹ́ kó rí wọn gbóná yẹn àwọn tó máa ń mu àwọn oògùn olóró àwọn tó máa ń mu tó máa yẹ kó tí òyìnbó tó ń ṣe mọ́ wá mo ti wá yó ó máa ṣọ́ra fún gbogbo yẹn o aṣọ ìpín á dẹ̀ máa gbìyànjú pé kó o máa ṣàìsùn tó pé ẹlòmíì wà tó pé pẹ̀lú wa ní mo lọ ṣàdúrà mi kan náà ní gbọ́dọ̀ sùn mọ́jú ìṣòro ò bá lára mọ́ o ṣé wọ́n lè ṣọ́ra fún gbogbo ẹ tó lo àwọn oògùn bílẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ la dúpẹ́ a ní àwọn èèyàn ní ọ̀dọ̀ tiwa tó yẹ pé wọ́n ti tọ́jú wọn ti gbádùn lórí ẹ̀ ṣàbùjẹ́sìn àwọn tó bá ti sọ ẹ̀ rí pé lórí pé a ṣe research lórí ẹ̀ ni a rẹ̀ kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ni ṣàbùjẹ́sìn so bí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ṣùgbọ́n pé àwọn fi nǹkan ṣèyàn míì ni wọ́n fi ń ṣèyàn o nítorí nílẹ̀ dúdú Ọlọ́run fún wa ní agbára ṣàbùjẹ́sìn Ọlọ́run fún wa lágbára agbára adẹ̀ ń lò sí oríṣiríṣi àyè bọ́tọ́ pé tí wọ́n á fi ṣe ní ọ̀tọ̀ làwọn àgbà tọ́jú yẹn ṣùgbọ́n pa ewé àti egbò òun à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó tọ̀ wá lálàáfíà náà àgbàdùn torí pé ewé àti egbò tọ́jú fún wa yìí ó mọ̀ pé nǹkan báyìí máa ṣe wá ni ló ṣe ní pé kí a máa kó e fún wa then ó dẹ̀ sọ pé láti kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ láti máa kẹ́kọ̀ọ́ lórí àwọn padà rí pé àwọn nǹkan báyìí tẹ́lẹ̀ lóye ká fi kún eléyìí tẹ́lẹ̀ fi ń ṣe ó dẹ̀ ti ń rí bẹ́ẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ lọ àdúpẹ́. fáfàní àwọn tó ń wà fúngbà àkọ́kọ́ yóò wù mí kẹ́ ẹ ṣàlàyé báwọn èèyàn tiẹ̀ ṣe lè kàn sí iléeṣẹ́ yín. ẹ ṣeun olóòtú iléeṣẹ́ wà nílùú Nàìjíríà ní Ogun State l'Abẹ́òkúta nọ́mbà 4 Bàbá Aládò close Ọpẹ́ Olúwa Ìta Ọ̀ṣìn òun la wà nílùú Abẹ́òkúta nọ́mbà 4 Bàbá Aládò close Ọpẹ́ Olúwa Ìta Ọ̀ṣìn nílùú Abẹ́òkúta anywhere tí wọ́n ti ń bọ̀ tó wá ti dé ìlú Abẹ́òkúta kó béèrè Ìta Ọ̀ṣìn tó wá Ìta Ọ̀ṣìn kó lóun lọ sí ọ̀dọ̀ Bàbá Aládò iléeṣẹ́ wa nìyẹn ibẹ̀ láti gbé ń ṣe gbogbo àwọn oògùn tí à ń lò àwọn tó ń kẹ́kọ̀ọ́ nípa ewé àti egbò ibẹ̀ náà ti gbé wá ń bá wa láti kẹ́kọ̀ọ́ nípa ewé àti egbò so pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ó gbógun nọ́mbà wa rèé 07031002744 tàbí 08028121088 08028121088. ẹ ti ṣe àwọn oògùn lóríṣiríṣiríṣiríṣi bíi lego àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oskonto atolómi àti capsule òpómúléró fáwọn ọkùnrin tí nǹkan wọn ò kì í ṣe tán dẹ̀ fẹ́ kó máa ṣe dáadáa ti hepatitis B organic organ powder fáwọn obìnrin tán wojú Ọlọ́run fọ́mọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó wà káàkiri àwọn orílẹ̀-èdè míì bíi Amẹ́ríkà bíi ṣán láwọn tí wọ́n ti lè ríra. yes àwọn tó bá wà nílùú Amẹ́ríkà wọ́n máa rí oògùn ara ní Indianapolis tí wọ́n ti wojú screen ẹ máa rí àwọn phone number àwọn tó ń ta oògùn wa ń bẹ̀. then tó pé wà ní London ni ẹ lọ sí Dustin Market ní ọ̀dọ̀ Alpha and Omega ní stores wọn ẹ máa rí gbogbo àwọn product wa rà ń bẹ̀. a ṣe oògùn lóríṣiríṣi jáde a ṣe lego mixture tó jẹ́ blood purifier ni a ṣe oskonto capsule tó yẹ kó máa ń fọ èérí inú digestive tract ló máa ń fọ ẹlòmíràn ní wọn ò rí gbọ̀nsẹ̀ ṣe ẹlòmíì wà tó yẹ pé ọjọ́ 4-5 kò ní lọ sí toilet kò dé dá
ó máa ń fa problem ni òun ló máa ń fa reabsorption àwọn waste product lọ sínú ẹ̀jẹ̀ ẹlòmíì wà tó yẹ pé a ní inú máa ń rùn ní gbogbo ìgbà a ṣe osconto capsule ó máa ń fọ yèérí inú a ṣe ní olómi osconto mixture gbogbo ẹgbẹ́ NAFDAC o gbogbo ẹ̀ pátá ni àwọn ìjọba ti fi òǹtẹ̀ pé kò ń dáyàn láàmú àti wá ṣe joy woman fóbìnrin tó bá ń bẹ lọ́hùn fọmọ obìnrin ti wà nílé ọkọ tipẹ́tipẹ́ tó pé kò gbọ́pá kò gbọ́po ó dẹ̀ ń lo ògùn oríṣiríṣi ẹlòmíì fallopian tube ló block a ṣe joy woman ó dáa púpọ̀ fún ó máa true fallopian tube ìyá dẹ̀ wà ókè dáadáa a ṣe tó iṣẹ́ fún hormonal imbalance hormonal imbalance yẹn ó máa ń ṣe obìnrin mi tó yẹ pé ó lè má rí nǹkan oṣù ẹ̀ ìmíì kò tiẹ̀ ní ṣe kò ní ovulate a kàn máa ní pé a ti wò tí a ní tó àtẹ̀ ń bóun ṣùgbọ́n ara wọn ò kí ń jí irú bẹ́ẹ̀ ò lè lóyún láyé ṣe oògùn joy woman a ṣe amúnútòrò tó yẹ pé tí ẹni tó obìnrin bá ní àìsàn lára tó bá tọ́jú ẹ̀tọ́ tó bá fún ní amúnútòrò ẹ̀ ó láti bímọ ó láti lóyún àṣẹ Ọlọ́run bá ní tí obìnrin bá jẹ́ pé bí wáyé pé àgàn ni o pẹ̀lú gbọ́dọ̀ lọ́nba á dúpẹ́ fọlọ́run then a ṣe òpómúléró tó máa ń ṣiṣẹ́ fún ọkùnrin nìkan gbogbo ọ̀gbìn ti ní NAFDAC tẹ́ bá wo ní net ẹ máa rí òpómúléró iléeṣẹ́ Holy Peace Herbal Research Center wa la ṣe ó dáa fún ọkùnrin kí nǹkan ọmọkùnrin kó máa súnkì kí nǹkan ọmọkùnrin ó máa nàgbára dáadáa ọkùnrin míì tó bá rí obìnrin àyà máa já ni a máa já nítorí pé nǹkan ọmọkùnrin láti ní agbára dáadáa ó láti ní tí ó bá nágbára dáadáa obìnrin ò ní nífẹ̀ẹ́ sí wọn ò ní gbádùn ẹ wá ra àgbo òpómúléró tó jẹ́ àgbo ìbàdìbà wọn ní tí ìbàdìbà bá pé 100 ọdún á fẹ́ aya tuntun ni àwa la ṣe òpómúléró. ẹ tún ṣe spami. a ṣe spami fún ọkùnrin tó yẹ pé spam ẹ ò lágbára ẹlòmíì nǹkan ọmọkùnrin máa ń lágbára o ó máa ń le dáadáa ṣùgbọ́n spam tó jáde ńbẹ̀ kò lè dán mọ́. ara spami ó wà òkè fún yẹn. lọ́nà ti tẹ̀sí ẹlòmíì ó ti ṣe ó lóun ó ń le ó ń ba ó ń bóbìnrin ẹ̀ sùn wọ́n àṣírí. spami ló ń tọ̀ máa lò. ẹlòmíì tó wà tó yẹ pé ó ní àìsàn diabetes ó ní hypertension méjèèjì yẹn ti pa nǹkan ọmọkùnrin ẹ̀ torí àwọn oògùn òyìnbó tó ń lò. ẹ̀rí tí ẹlòmíì wà tó yẹ pé ó kọ̀ nígbà wọ́n ní kó máa lo oògùn yóò dẹ̀ ń lò bọ́dí nǹkan ọmọkùnrin ẹ̀ lágbára mọ́. kó wá gba àgbo òpómúléró ó máa wà lákọ bí ìbọn ni. A ṣe aládùn bitters fún àìsàn ẹ̀yìn a ṣe organic organ fún hepatitis B hepatitis B tá à ń sọ yẹn àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ ni tí èèyàn bá ní àìsàn liver problem ó lè fà kí èèyàn ní hepatitis A B C a ní organic organ tó ń ṣe fún hepatitis B tí èèyàn bá ti ní àìsàn hepatitis àrùn ẹ̀dọ̀ ni ṣe rí ẹ̀dọ̀ wa yìí iṣẹ́ tó ń ṣe lára pọ̀ ara iṣẹ́ tó ń ṣe òun náà ni pé ó máa ṣẹ́ gbogbo oúnjẹ tó bá jẹ́ tàbá ń jẹ tó jẹ́ ẹ̀wọ̀n tọ́sìn tó wà ń bẹ̀. ẹni tí wọ́n pé oúnjẹ tá jẹ́ o àwọn nǹkan olóró ohun tó wà nù ẹ̀ òun ló máa ṣẹ́ kúrò. tí ò bá jẹ́ májèlé tí ò bá jẹ́ májèlé fún wa. májèlé o ìtọ́jú lè kó bára náà ó máa ṣẹ́ gbogbo ẹ̀ kúrò ó máa jẹ́ kí ara wa wà òkè tí ó bá ti wá pé lára yẹn máa ní problem ni. ẹ̀rẹ́ ẹlòmíì ó máa ló ń rẹ̀ òun lówó gbà ẹlòmíì ojú ẹ̀ máa pọ́n òun ló máa ń fa ibà pọ́njúpọ́tọ̀ ojú ẹ̀ máa pọ́n ẹlòmíì wà tó yẹ pé ẹsẹ̀ kan máa dédé wú inú ẹ̀ á wú àrùbọ̀ òun sanra ni àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ ló ń dà láàmú. bẹ́ẹ̀ bá dédé ń rí fóun yọkùn báyìí kò túmọ̀ sí pé bóyá kò bóyá náà láfíà o bóyá láti dé ni ikùn ò gbọdọ̀ yọ lábàádì kí ikùn á yọ wá nípa àbọ̀ ẹ̀dẹ̀ àsanra o ó dẹ̀ sanra síkùn nìkan ẹsẹ̀ wá tẹ̀lé ọwọ́ ẹ̀ tírín ikùn á sá tóbi kò tó fà á ní pé ẹ̀dọ̀ yẹn ti bẹ̀rẹ̀ sí ní wú ó ti ní problem oríṣiríṣi problem ló lè ní ara ẹ̀ náà ní hepatitis adarúkọ lẹ́ẹ̀kan yẹn ara ẹ̀ náà ní kéèyàn ní fatty liver tó yẹ pé ọ̀rá ti bo ẹ̀dọ̀ yẹn mọ́lẹ̀ ó ti ní problem á ti ṣe àwọn oògùn fún nítorí ẹ̀dọ̀ tẹ̀ ń wò yẹ òun nìkan ní organ lára tó yẹ pé ó máa ń tètè heal padà fún ara ẹ̀ tí a máa tètè tọ́jú ẹ̀ bọ́ tí a máa tọ́jú ẹ̀ òun náà ló burú jù láti sáré pààyàn kò dẹ̀ ṣe wọ́n máa ń transplant ẹ̀ náà but gbọ́dọ̀ tàbí fi tiẹ̀ lẹ̀ wọ́n transplant ẹ̀dọ̀ tàbí fi tiẹ̀ lẹ̀ so nípa báyìí owó kò ní ṣe wé kéré tó ti ń sìn tó bá ti wà á rẹ tó fẹ́ fi tiẹ̀ lẹ̀ gan ó lè ní 500 million. àwa ni ó yọ̀ǹda ẹ̀dọ̀ tiẹ̀. so nípa báyìí ẹ jẹ́ á tọ́jú ara wa o organic organ fún ẹ̀dọ̀ fún hepatitis problem èèyàn bẹ̀rẹ̀ sí ní rú ó bẹ̀rẹ̀ sí ní gbẹ èèyàn ń weak ní gbogbo ìgbà ẹsẹ̀ ń wú ojú ẹ̀ wá pọ́n gbogbo ojú ẹ̀ wá wú liver problem ni o ẹ wá gba organic organ àti àkànṣe ògùn tá a ṣe fún láti jẹ́ kí liver ò lágbára dáadáa àwọn náà la ṣe ògùn ojú tá a pè ní holy root vision powder tá a pè ní ojú ẹ̀dọ̀ kì í fọ́ tí a bá lò ojú ń tọ̀ ní òní fọ́ ti fọ́ kó má wòlé lásọ̀dọ̀ mi o organic holy root yẹn ò lè ká o bọ́tà kójú ò tí ì fọ́ ó sì ń wò báyìí báyìí ó ń lami ó ń pọ́n ó ń rí kùrukùru
kó wá lo holy revision powder pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run bá yóò wà dáadáa ni tó pé ojú ẹ̀dọ̀ kì í fọ́ ní lady oògùn àwọn àgbàlagbà ni. àṣà oògùn oríṣiríṣi jáde nílé iṣẹ́ wa tẹ̀ nílé iṣẹ́ wa táwa nílùú Abẹ́òkúta ń bí àyè tó wà fẹ́ tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ewé àtegbò ẹ máa ewé tó wà láàrin akáàkiri ẹlòmíì nínú ọgbà wọn ohun tó ń dà láàmú ewé tó máa fi wòsàn wà nínú ọgbà ẹ̀ nígbà tí ò kọ́ ń pa ẹ̀. kò sí mọ̀. nígbà tí ò mọ̀. so àyè wà láti wá kẹ́kọ̀ọ́ nípa ewé àtegbò. a ní affiliation pẹ̀lú school kan nílùú Amẹ́ríkà gbogbo ìwé tí a bá máa kà nítorí ìwé ẹ máa kàwé ni ẹni tí ò bá lè kàwé kò lè kọ́ nǹkan lọ́dọ̀ tiwa a máa kó textbook fún tó máa kà láti ìwé tá a gbà láwọn school tó pẹ̀lú tó support wa yẹn ó dẹ̀ máa ṣe practical tó bá lè ṣe program 6-month program pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run bá kò ní máa lọ́rọ̀ ògùn kan ta nítorí pé ìmọ̀ ló lè ṣe ọgbọ́n orí ò ṣe so tó bá fẹ́ kọ́ nípa ewé àti egbò ẹ pe nọ́mbà iléeṣẹ́ Holy Peace Herbal Research Center lórí 07031002744 ìwọ tí o bá ń tọ̀ ẹ̀jẹ̀ ìwọ tí o bá ń tọ̀ títọ̀ bá ń ta ẹ́ ìwọ tí o bá ń tọ̀ títọ̀ bá ń pọ̀ jù ìwọ tó bá ń tọ̀ tó tiẹ̀ wá rí tọ̀tọ̀ pe nọ́mbà mi 07031002744 a ti ṣe oògùn lóṣìṣẹ́ jáde tí ẹ lè lò sí. a ní àwọn alágbàtà wa nílùú New York Dr. Shoneye ẹ máa rí àwọn oògùn àlọ́dọ̀ wọn nọ́mbà wọn wà lórí screen ẹ máa pè ń bẹ̀ nílùú Manchester àwọn oògùn wà ń bẹ̀ ní Mr. Lawrence Ọ̀rẹ́kọ̀yà ẹ máa rí oògùn ara ń bẹ̀ náà lọ́dọ̀ wọn ní Manchester ẹ̀yin tí ẹ wà ní Canada náà ẹ máa rí àwọn oògùn ara ní Canada onward immigration ẹ máa rí oògùn àlọ́dọ̀ tí wọ́n náà ń bẹ̀ fún àlàyé àbímọ̀ràn 07031002744 07031002744 pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn òun. kò ní jù bá lọ fún tàsìkò yìí ẹ ṣeun adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àlàáfíà wo ní di fíafíà Ọlákúnlé Fásùgbà ló kọ mi adúpẹ́ pọ̀ bàbá Aládò. ẹ ṣé o a máa rí yín bá o àdúrà yóò gbà o. bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá Aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá Aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba Lego herbal mixture àti Host Control capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá Aládò 08028121088. dúpẹ́jọ́ ó yá dúpẹ́jọ́. ọpẹ́ la mú wá o ọpẹ́ la mú wá ọpẹ́ la mú wá àwa dúpẹ́ fọba tó dá wa sí ọpẹ́ la mú wá ọpẹ́ ìyìn ọpẹ́ ògo ọpẹ́ la mú wá o. ọba láyé lọ́run o ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. ọpẹ́ la mú wá. olóore mi o ọlọ́run mi o mo wá dúpẹ́ òwòrì rẹ. ọpẹ́ la mú wá. máàkì o máàkì o máàkì o máàkì. January, February, March, Jamaki. April, May, June, máàkì o. July, August, September, Atiki. October, November, December, káfíńdò. máàkì o máàkì o máàkì o máàkì. ọ̀rẹ́ bó bá ṣe pọ̀ mọ́ ló ká bó jẹ́jà tàbí tọ́kì. bọ́dún tuntun bá wọlé àwọn oníṣe tàwa lọ́gbẹ̀ wọn. àní bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa á. dádì mẹ́mí brọ́dá sisters máa ronú mọ́. àníbó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. ó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Come on, give them. Hey.
bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sáwọn tó máa bá plane figagbága. Ẹ̀bùn lórí gbọ́gbá gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Ẹ̀bùn lórí gbọ́gbá gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì. MC Man bàbá mo jẹ́. Báṣùgbà máa wí o. Ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń jẹ́rìn kò ṣonú. Tí mo fi ń jẹ́rìn kò ṣonú.